Ẹ bá ń ṣí ẹ o. Ẹ ṣí ẹ o. A ní ká lọ sí store ni. Àfìgbà tá lọ store o. Ẹ ti ra gbogbo ọjà wa tán. Kò ṣẹlẹ̀ rí bí iná ṣe lọ nìyẹn. Gbogbo kan tẹ́rí tí wà nù kíní yẹn. Mi ì rà wálé o, kò ṣẹlẹ̀ rí l'Amẹ́ríkà. Mi mọ̀ kan tó ṣe Walmart. Bí iná ṣe lọ. A dúró bí iná máa padà wá ká lè sanwó. Gbogbo mẹ́ṣíìnì wọn kò sí èyí tó ṣiṣẹ́ torí pé kò sí iná. Ẹ̀wọ̀ ẹ bá ń ṣí ẹ. Mo ní kí n lọ ra microwave tí mo ní. Kò ṣiṣẹ́ mọ́. Mo ní láti lọ tún lọ sí other store mi kí n tó lọ rà ni. Mo tún wá lọ sí Best Buy. Mo ṣẹ̀ tún wá lọ rí rà. Ó lágbára Ọlọ́run. Nǹkan Ọlọ́run ṣàánú wa. Ẹ̀wọ̀ ẹ bá ń ṣí ẹ. Mo ní kí n fi ìrìnàjò mi tí mo rìn lé ní fi hàn yín ni. Ẹ bá ń ṣí ẹ o. Gbogbo nǹkan tá kan ra yẹn àrówó ẹ̀san o. Kò sí iná. A láti dá padà síbi tá ti rà.